ẹ ǹlẹ́ gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dà bí ànírèǹgbò sọnù bí ò ṣe bí ọmọ o. inú ilé wa ò ní gbóná, ọ̀dẹ̀dẹ̀ wa ò ní gbóná, aboyún ilé wọ́n máa bí wẹ́rẹ́, àgàn máa tọwọ́ àlàbòsò. àwọn ọmọ jèṣí wo ní sojú òbí wọn kú o, wọ́n dàgbà wọn ó dògbó. ayé bẹ́ẹ̀ bá do yẹn má ta wá, ayé bẹ́ẹ̀ bá dòdò ẹ má má gbé wa lọ o. ayé mojúbà, ayé mojúbà. ta ló wà nínú odò tí ń domi rú? èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. tẹ́nìkan bá péré ẹ̀ ní ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ̀ bá gbọ́ Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lẹ́kọ̀ọ́ tèmi jẹ́. bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lẹ́kọ̀ọ́ tèmi jẹ́. yìí máa sọ̀túnmọ́ rẹ̀ fún yín lọ́jọ́ iwájú. ẹ jẹ́ akẹ́kọ̀ọ́. ẹlòmíì ń bẹ wọ́n dé ògo rẹ̀ mọ́lẹ̀ láti inú oyún ni. wọ́n dé ògo ẹlòmíì mọ́lẹ̀ ńgbò délé ayé ni. ẹlòmíì tiẹ̀ ti délé ayé gan-an ìtì ń lo ògo rẹ̀ ṣàdédé pé lójijì lògo rẹ̀ òdún bí ti ń dún mọ́. ẹni títí ń kawó ọwọ́ adẹni tí ń tọrọ jẹ, ẹni ayé tí ń ṣe ráńkà déédéé fún ọwọ́ adẹni tí ń bọ́ bàtà álẹ̀ fún yàn. àní ẹ̀tẹ̀ mọ́lẹ̀ kan kọjá gbogbo etí tí ń gbọ́ mi, ayé ò ní pa kádàrá yín dà ṣáìdá o. ẹlòmíín wà nílùú èbó láti bí 20 ọdún kò rówó gbalé, kódà kò rówó yọ bílọ̀kù kan sórílẹ̀-èdè bí wọ́n ti bí. gbogbo etí tí ń gbọ́ mi, ẹ̀ ní jòsájò àjò ní ó jò fún yín. tí o bá lo iṣẹ́ yìí, ọwọ́ aburú yọ ká kúrò lára rẹ, ọ̀nà rẹ ó sì là. tó bá já pé àwọn òjìji fìrí ni wọ́n bá wà nídìí ọ̀rọ̀ rẹ, wọ́n fi ọ́ lẹ̀. èèyàn lówó láyé àjẹ́ ọmọ mọ̀ sí o, àṣírí ayé mo gé fún ọ yẹn. kò síbi tóbìnrin bá wà tó ò ní rówó. níbi tó bá ti rówó ó rò obìnrin bẹ́ẹ̀, níbi tó bá ti róbìnrin ò ní rówó bẹ́ẹ̀. àṣírí ayé ni. ẹ lọ bá mi tọ́jú odidi awọ ẹ̀tà kan, ẹ̀tà ẹ tọ́jú rẹ̀. awọ ẹ̀tà tẹ́ ẹ tọ́jú yìí ẹ gé sí ọ̀nà 16. ẹ sì tọ́jú odidi awọ àmọ̀tẹ́kùn ẹ gé sí 16. orí ẹyẹ àgbìgbò kan, odidi igun ńlá kan tó pé pérépéré, ìbá àjáàyè ìbá àjókòó kọ́sá ti jẹ́ ẹyẹ ẹgún. ẹyẹ ọ̀sìn odidi ńlá kan, ẹyẹ ọ̀tàtà odidi ńlá kan, ẹyẹ lèkélèké tó pé pérépéré odidi kan, ajé olókùn 16, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì 16, ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì 16, ẹyin ìbílẹ̀ 16, ìkódẹ 16, ewé abọ́jọ́yí 16, ewé ìṣáájú, ewé dandan, ewé sáwéré pèpè, àlùpàyídà, imí òṣùmàrè, òkú mi òṣùmàrè ẹ̀ tọ́jú ẹ̀, ọ̀gàyè 6. ẹ gbọ́ ìtàn náà kọ́ ọ̀bẹ́pẹ lọ́pọ̀lọpọ̀, odidi atare 16, àtàwọn nǹkan kan tá a fi kún tó jẹ́ àwọn nǹkan akọni bẹ̀. kò sẹ́rí òkú mbẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sẹ́ sí òkú mbẹ̀. ọ̀rẹ́ mi, tó bá lo iṣẹ́ yìí tí wọ́n parí ẹ̀ fún ọ bó ti yẹ kó rí, tó bá lò ó, ìrìn àjò rí ó nítumọ̀. tó bá jẹ́ pé èèyàn ló wà nídìí ọ̀rọ̀ rẹ, tó bá bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ yìí, ọ̀nà tó yájù láti tètè mọ ibi tí wọ́n parí ọ̀rọ̀ rẹ sí òun lójú oorun. ọ̀nà tó yá ẹlẹ́ẹ̀kejì, tó bá ṣe sàárà rẹ̀, àdúrà tí wọ́n bá ń ṣe fún mi tó ti ń ṣe sàárà rẹ̀ sá máa sàmí. wọ́n gan mọ̀ yìí pé ayé yọ ẹ́ kúrò nínú òkùnkùn ọbọ̀ sínú ìmọ́lẹ̀. ayé a máa jù yẹn sínú òkùnkùn téèyàn ó sì máa rìn káàkiri ayé tí ò ní rọ́wọ́ mú. gbogbo etí tí ń gbọ́ mi ti yín ò ní rí bẹ́ẹ̀ o. kí láǹfààní ọ̀gá tó kọ́ pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ tí ò rí bílọ̀kù lé kan yọ, tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n kọ́ṣẹ́ lábẹ́rẹ́ bí wọ́n ti ń kọ́lé ni wọ́n ń rọkọ̀ ni wọ́n ń lọ ìlú èbó. wọ́n wá ń pè wọ́n ní ọ̀gá, nǹkan burúkú ni o. gbogbo etí tí ń gbọ́ mi, ayé ò ní fi sórí ìrákò o.
wọn ní fi sórí ìrákò ẹni ayé bá fi sórí ìrákò ojú kan náà ni ọ wà yọ máa yí lójú kan náà ni kò ní kúrò lójú kan náà gbogbo títí gbọ́ mi ọ̀rọ̀ ayé yín ò ní rí bẹ́ẹ̀ ọ̀yá ẹgbàá nọ́mbà yẹn mọ́ ọ́dọ̀ ìwọ tó o bá fẹ́ iṣẹ́ yìí kàn sí Lukumon ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +23480 3298 3298 ìwọ tó o bá ti ṣetán pẹ̀lú iṣẹ́ yìí owó ńlá làbí parí ẹ̀ owó làbí wówó ṣọ́ngbọ́n mi ọmọ ò ní kú ayé ò ní kú o iṣẹ́ rẹ̀ ó máa lọ gbogbo nǹkan rẹ̀ ó máa lọ à á ṣe é gan fáwọn ọmọ táwọn ọmọ ẹni ó máa lò bẹ́ẹ̀ ni báwọn àgbà àtijọ́ tí ì ṣe ni tá a bá parí iṣẹ́ yìí tán oníbi tá a kó o sí orí ọ̀tún á máa wọlé ayé ẹni ni bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ̀yá jọ fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 01546511928 ṣùgbọ́n nọ́mbà Nàìjíríà tó máa kọ́ fílẹ̀ lákọ̀ọ́kọ́ nọ́mbà yẹn ń tiẹ̀ òun ni hotline mi tó bá ti pè é tí ò lọ kó bá mi sọ lórí WhatsApp ẹ̀ +23480 3298 3298 fífi ewé àtegbò dára fún ìwòsàn ọmọ aráyé òun lọ́lọ́run gbé Lukumon ọmọ Ayédáre kalẹ̀ fún kàṣí Lukumon ọmọ Ayédáre ẹnìkan ò ní bọ gbé kọ́ọ̀lù èmi fúnra ara mi náà ní gbé kọ́ọ̀lù rẹ àfi tí n bá bísí lọ́wọ́ ní nìkan àwọn ọmọ ògbé bẹ́ẹ̀ ni kò sí aago náà tó lè pè mí ṣùgbọ́n tí n bá bísí ń sọ fún ọ pé mo bísí lọ́wọ́ bó ṣe jẹ́nu tí oṣù kẹta yìí bá ti kẹnu wọlẹ̀ ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Côte d'Ivoire ẹ pàdé mi á dára fún gbogbo wa o àníwáyé asán o ànígbáyé mánéjì o ọlọ́run ò ní ṣe wá ní ráìsì tó dọ́gba bákan náà kódà báṣíwájú ọba ní èrò ẹ̀yìn máa ń ní ni bẹ́ẹ̀ ni táyé amáran kàǹdé lọ́wọ́ o ọlọ́run ò ní ṣe wá ní ọmọ àwùsá á dára fún gbogbo wa kálukú ò ní tọrọjẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọ́n mi wò Ìkòròdú ni mò ń gbé ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí tọba ti dé Kòròdú garage kò ní wọ́n lọ báyé kù tọkọ bá ti mọ̀ kò ní wọ́n ó dúró ní Emily bus stop Emily street number 50 ṣùgbọ́n kọ́ pé nọ́mbà mi wò náà tí ọba ti lọ kọ́ mọ̀ pé mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni á dára fún wa yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ gbogbo ohun tá a fẹ́ lọ Elédùà ó ṣe èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa ire o ire kàbìtì nílé gbogbo wa.